àgbo láti lóyún ní kíákíá àti fún infection torí pé infection ní ìgbà mìíràn ó máa ń ṣe okùnfà àìróyún ní àti fún àwọn tó ń ní sọ náà gbogbo nǹkan tí òfin jẹ́ kóbìnrin kan sí ìgbìyànjú ọkọ̀ pápá làgbo yìí ṣiṣẹ́ fún wàá dẹ̀ mu àgbo yìí kó tó bẹ̀rẹ̀ period wàá mú tó bá ń ṣe period tó bá tó parí period ò ní mú mọ́ kí ló máa bá mi wá ewé ìpín tútù bá mi wá ewé akíntọ́lá tútù bá mi wá ẹ̀rù dídì nígbó pẹpẹ bá mi wá kànáfùrù bá mi wá àìdán bá mi wá bàrà gé bàrà yẹn yọ èso inú ẹ̀ dànù kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó gbó nǹkan wọ̀nyí papọ̀ kó bomi sí kó ṣe lágbo farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí nǹkan tó bá lágbára fún àkáǹtì àwọn aláìní charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo àwọn èèyàn mi wà sí kéèsì wọn ti gbẹnu tán wọ́n jókòó sínú wúùbù wọ́n jókòó sínú ovaries wọn àbí pé wọ́n ti ní kíni o wọ́n ti wọ menopause wọn ò lè conceive mọ́ látẹ́kùnà tó ní rámọ́tìláì má jákàn orí ọlọ́run kò sí nǹkan tó lọ́wọ́ lè torí nǹkan tóbìnrin fi ń jẹ ọlọ́mọ láyé kò lè tán lára obìnrin kó darúgbó kó wọ 1000 years magnet tó ń pàṣẹ tóbìnrin fi ń lóyún kò lè kúrò lára obìnrin tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀ yẹn òun láti contact wa kó wá lọ fún full package gbogbo ìpèníjà tó bá òkan ti sọ pé lọ́ọ̀sìtì gan medically tó bá béèrè pé kí ni ò jẹ́ kí yẹn kàn sí wọ́n máa sọ pé it's an unknown yàtọ̀ sáwọn àìsàn tí wọ́n kàn ní ó ní blockage tube ó ní sọmúroro ó ní ẹ̀dà menstrual disorder fibroid PCOS pelvic inflammatory disease oríṣiríṣi tí wọ́n ń kalẹ̀ yẹn ni wọ́n ń sọ mọ́ wà á rí pé tó bó ṣe ń pàkan nìkan rú nǹkan tó magnet tó ń jẹ́ pé èèyàn dọlọ́mọ láyé gangan ó ṣókùnkùn sẹ́dá ló fi yẹ pé àwọn treatment kan wà láti gbé ètò full package sílẹ̀ contact wa kó lọ full package bíi sí ní láì tààlà wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọ kan before period during period and after period àwọn product wa mídẹ̀ fún mi lóríṣiríṣi tó jẹ́ ẹlẹ́yẹyọ made in India packed in South Africa ẹ ti rí lóríṣiríṣi báyìí then ètò àwẹ̀ wà tá a fi yanjú problem fáwọn èèyàn tó ní spiritual issue ètò àdúrà wà ètò sàrà wà àwọn àlálùfáà ọjà wà lóríṣiríṣi tá a fi ń control àwọn ẹ̀mí òkùnkùn kódà ètò àlùkùránì wà ní ọ̀ǹtí àwọn brand wa lélẹ́yìí ó wà effective gidi fún wo ìkéyìí nínú àìsàn ẹ contact fake Afagba International Limited ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 tẹ̀sùn wa fẹ́ gbọ́ kò síbi tẹ́ wà nínú ayé tá a fi lè deliver fún yín ọ̀run nìkan la kì í deliver lọ ó ti yẹ yín nísìn à ń lo the best logistics in the whole world DHL láti deliver all over the world customer ló máa sanwó delivery kódà kó jẹ́ local ní area ní Nàìjíríà àbí àwọn ètò tí ilé bíi fúnṣọ ọdún bíi kìíní à ń lo GIG logistics láti deliver sí àwọn agbègbè customer náà ló máa sanwó delivery tó rà fi ọ̀pọ̀lọpọ̀ discount sí orí àwọn ọjà táǹtà máa wò pé wọ́n egbòogi láti India ní China ní Asia continent ní Arab country ní Africa ní Nàìjíríà wa là ń papọ̀ la fi ń fìtì àwọn èèyàn ó ti yẹ yín nísìn so ẹ má wò tówó wàá fi inú ṣe náà fẹ́ gbọ̀ngàn afọkùnrin tí wọ́n fi mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ń jẹ́ on and off àbọ̀kùnrin tó kó ti rí pé gbogbo ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ro gbogbo táì ó ti bẹ̀rẹ̀ sí ní ro itan ti ń san ó fẹ́ sọ ẹ̀dá kúra nìyẹn o ó ń lọ díẹ̀ díẹ̀ nu no sperm count ó wà registered ní evil word miscarriage ó wà registered ní evil word àti oríṣiríṣi àwọn àìsàn bẹ́ẹ̀ tí wọ́n fi ń da àwọn obìnrin láàmú tí wọ́n fẹ́ káwọn èèyàn kàn sí tí wọ́n fẹ́ káwọn èèyàn wọ́n fi ní ṣoyún kọ́fẹ́ ìgbọ́mọ kan Bismillah ta'ala contact fake Afagba àgbo tí mo ní kẹ́ wá kẹsì mo ní kẹ́ wá ewé ìpín mo ní kẹ́ wá ewé akíntọ́lá mo ní kẹ́ wá ẹ̀rù tí ò lámọ dídì mo ní kẹ́ wá kànáfùrù mo ní kẹ́ wá àìdán mo ní kẹ́ wá bàrà ẹ gé bàrà yẹn ẹ yọ gbogbo èso inú ẹ yọ dànù ẹ gé bàrà yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ kó gbogbo ẹ̀ sínú kọ́ọ̀fù ẹ bomi sí ẹ sè é tẹ́ ẹ bá ṣe bẹ̀rẹ̀ sí ní mú kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ tún bẹ̀rẹ̀ sí ní mú tó bá bẹ̀rẹ̀ píríọ̀dù tún bẹ̀rẹ̀ sí ní mú tó bá parí píríọ̀dù má mú mọ́ àgbo yìí wà fún kí ni ó wá treat kódà ẹni tó mi ń sẹ̀ lọ́mú ẹ̀ adùn gbàgbé ó wá treat àwọn infection menstrual disorder oríṣiríṣi àwọn infection tó lágbára àbẹ́lómi nǹkan jáde lójú ara ẹ̀ ó ti yẹ àti mọ̀ nǹkan tó ń jẹ́ infection generally píríọ̀dù ẹ̀ ń rùn píríọ̀dù ẹ̀ ń ṣe ségesège ó ń fèèlì ó ti yẹ yín nìsín gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ọmú ẹ̀ ń kún tó bá fẹ́ ṣe kíní gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so ẹ get it máa wo pé infection nìkan ló ń treat àgbo tíyàn fi ń lóyún ni ó wà effective gidi nǹkan tó bá lágbára sọ́kàtà àwọn aláìní. ọ̀pọ̀ náà lè máa mú bẹ́ẹ̀ torí pé kí ni àwọn infection kan wà fẹ́ kí wọ́n máa ń connect ọkọ á ní ìyàwó á ní wọn ọ̀dẹ̀ ń gbóògùn bọ̀rọ̀ èyí tọ́kọ níjẹ ọjọ́ nìyẹn ó lọ ń jà lọ bí spam díẹ̀díẹ̀ ní asospamia ló ń bọ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ so ọlọ́run á gbàdúrà wa
ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. a wà ní Abraham Adesanya Lekki Ajayi Ọ̀tà Lagos bíi sínú ìlà ìtàlá ilẹ̀ ní ìjọsìn ìlà ìjẹmíà gbogbo agbára Ọlọ́run ọba lónìí máa sọ aláàmú wáyé dàbí.